lónìí o àkòrí ọ̀rọ̀ kan lọ́hún fẹ́ mú ránṣẹ́ sí ọ òun náà ni ọ̀ṣọ́ ìwọ̀ntúnwọ̀nsì, ọ̀ṣọ́ ara, ọ̀ṣọ́ òde ọra, ọ̀ṣọ́ aṣọ, ọ̀ṣọ́ orúkọ ní ọmú borí, orúkọ wọ̀ sọ́sẹ̀, orúkọ kó kọ́ra, orúkọ gbéwọ̀ bí èwù, ọ̀ṣọ́ ìwọ̀ntúnwọ̀nsì. Nínú Tímótì kínní orí kejì ẹsẹ̀ kẹsìn sí ẹsẹ̀ kẹwàá, Paul apostoli ó ti kọ́kọ́ sọ̀rọ̀ nípa ìran ọkùnrin onígbàgbọ́ ìkàn kọ́ méjèèjì sókè ká gbàdúrà ká yin Ọlọ́run. Ìgbà kan yà dé ẹsẹ̀ kẹsìn ni ọ̀rẹ́ rọ̀ gẹ̀ẹ́rẹ̀ sódò sọ́dọ̀ ìran ọkùnrin olùgbàgbọ́. Ọ̀rẹ́ dárúkọ ọ̀ṣọ́ ṣùgbọ́n lẹ́yìn ọ̀ṣọ́ ni ó mú ìwọ̀ntúnwọ̀nsì ọjà kò mú ṣe àpọ́nlé ọ̀rọ̀ nípa ọ̀ṣọ́ ni. Ẹ ṣe tàbí ṣùgbọ́n ẹ ṣiyèméjì bóyá ọ̀ṣọ́ yìí kẹ́ sọ bóyá nípa tòde ọra ni. Ó hàn kedere o, ọ̀ṣọ́ òde ọra ni onítọ̀ kàrà ẹ sí olùṣekọ̀ lè gbàgbọ́ tí gbọdọ̀ á rí tó jẹ́ pé òdúró rẹ̀ òrísí rẹ̀ amúgòkè Ọlọ́run Olódùmarè. Ọ̀ṣọ́ ìwọ̀ntúnwọ̀nsì. Ọ̀ṣọ́ tinúyà o kò jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ hàn lépa rẹ̀ ṣùgbọ́n ṣé wọ́n rí ọ̀ṣọ́ ètò déènì ó jẹ ọmọ ènìyàn lógún ọ̀nà ẹ̀mí gan kó bá mọ̀ ṣe kíyèsára lórí ìtọ̀ṣọ́ tó déènì náà ọ̀dẹ̀ yọ̀ já Ọlọ́run kulẹ̀. Àmọ̀ràn Paul ni torí pé Paul ó sọ̀rọ̀ dúkòríta kan àmọ̀ràn ó ní o ṣùgbọ́n ń rò wípé òun náà ní ẹ̀mí Ọlọ́run. Àmọ̀ràn ọmọlúàbí ni àmọ̀ràn ẹ̀ ṣe kó èèyàn ọbùnrin nìkan o. Àmọ̀ràn gan àfún ọkùnrin nínú ìrere. Ọ̀ṣọ́ ìwọ̀ntúnwọ̀nsì. Ọkùnrin múrin gan á dúró pé mo fẹ́ ṣiṣẹ́ ìránṣẹ́ mo fẹ́ ṣe wàásù kò jẹ́ pé kété kó kọ́ra gan àti wàgùn múrin kò dì mọ́ra rẹ̀ kò ṣe sójú kò ṣe sọ́ra kò ṣe sọ́sẹ̀ oníràmọ́rin àárò lọ àmẹ́tí sí nǹkan kan gbé lọ kò pèlè ọ̀rọ̀ wàásù. Àmọ̀ràn ọ̀ṣọ́ ó yẹ kí mú alátẹ̀ta ni kí mú ayé ọ̀nà yàrá tinú ọ̀ṣọ́ tinú ọ̀nìyàn. Olòmórì lónìí ó pera ẹ̀ lọ́lẹ̀ gbàgbọ́ ó ti di àtúnbí ṣùgbọ́n níbi kọ̀ṣọ́ òde ara kò jẹ́ lógún dé èsì kan ọmọ Ọlọ́run náà kẹrin àríṣì ọ̀ṣọ́ ṣùgbọ́n olòmórì á jẹ gbèsè torí afẹ́ ayé àyẹ̀kọ́ ṣàṣejù àyẹ̀kọ́ ẹ̀ṣọ́ ọmọbìnrin ọlẹ́ gbàgbọ́ ní akẹ́ àṣe òmúra òṣè kan rí mi àyẹ̀kọ́ gbé ọkàn rẹ lórí asán ayé ṣá olùmíràn á raṣọ ẹ̀sọ́ níbi iye raṣọ ẹ̀sọ́ níbi iye kọ̀ raṣọ kọ̀ wọ̀ ṣùgbọ́n torí pé ṣe kárí mi torí bá ló ṣe raṣọ ni wàá rè wọ́ aká bí gbàkà ní kékeré kéyìí rẹ bá ti lọ sọ́jà bá kọ rí pátá tuntun kọ ra kù ọ́ mọ́dé ìyá ọ pátá o bóyá ọ ṣàìsí rẹ kàn tí mọ nǹkan ṣẹlẹ̀ wọ́n ti gbé pátá ni o ti gbé lọ sí Èyíndé kí ra àdúgbò kí àwèrè hàn kàn mọ̀ wọ́n ti ra kẹ́yìn o ọ̀rẹ́ pátá tuntun ṣùgbọ́n bá àwa ti gbé pátá èyí kan ti dé pẹ̀tà kan ti yálùdí kan ti dọ̀tí bá àwa ti gbé jẹ́ jáde lọ́ọ́ tọ́ aṣọ tuntun wọ́n máa ń ṣòló rẹ̀ tòde ṣùgbọ́n ìwọ̀ntúnwọ̀nsì nípa ìwà rere èsì kí góòlù etí rẹ̀ kó bá ti lé ó lóótó
ẹ ṣe bá a ké ìgbàgbọ́ rẹ ti ga tó kété ọ̀ṣọ́ra olómìnira á kújú wàá wo fọ́tò rẹ̀ bóyá lórí ayélujára ni wàá èṣòun torí pé wàá ṣí mọ̀ wọ́n bá yóò kí gbàmúrì wọ́n ìyá kan sábẹ́rẹ̀ ṣé ẹ̀gbọ́n rẹ léyìí àbí àbú rẹ kọ́ bá rí wí òun náà ni wàá hé kété oko kó kọ́ra ó ti yí padà ọ̀nì dídú ó ti dọ̀nì pupa èsàrà kìráyè dá ṣùgbọ́n kan bá kẹ́ ṣe yìí nínú ayé ẹ yẹ kọ́ ọmọ ọlọ́run kí n lépa èyí rè títí kẹ́ gbàgbé ọ̀ṣọ́ ẹtinú ìwà rere ìwà títún ìwà ẹ̀dá ọmọ ọlọ́run múra rẹ súpò ọ̀wọ́ ìyàwó pásítọ̀ ní ẹ̀kẹ́ ìyá wọ ṣòkòtò táńtírín ká yọ̀dí rẹ̀ sẹ́yìn àbí kẹ́ ẹ wọṣọ ká fún láyà ká mú ìhòòhò rẹ̀ lọ́ọ́ tán yóò wíwé ìhòòhò ṣùgbọ́n kọ́ ti wọṣọ ní bí ìgbà kan náà wọ́n kankan nítorí pé kété oríkèéríkè ọ̀rà rẹ̀ ò ní aṣọ ni kò gbé jáde Pọ́ọ̀lù mọ̀ pé ó tì síbì kan lọ́dọ̀ ìran ọkùnrin èṣù kan yọ̀ wọ̀ olórí bá ti rí bá kan gbèsè lébẹ̀rẹ̀ mú tẹ̀rẹ̀ lébẹ̀ ajakò àìyí náà àyàwó yóò wọṣọ rẹ yẹ múgun kan lọ́rùn o sì yá sí ṣọ́ọ̀ṣì nìkan olórí yà ṣe bí ilé ọ̀rọ̀ àwọn etí ọ wà mọ́ ní ká rí ọ jẹ́ wọṣọ rẹ dúró lórí àgbékalẹ̀ èyí kò jẹ́ pé á mú ògo ká mú ko ọlọ́run olódùmarè ipò kẹ̀mí rẹ gan báyà òun ni gan ní ṣe àfihàn irú ìmúra àti ọ̀ṣọ́ kò í ṣe olómìnira á fẹ́ arúgà pé òun jẹ́ ọ ní ẹ̀mí ṣùgbọ́n hàn rí lọ́ra rẹ̀ hàn rí nínú ìwà rẹ̀ kínú rẹ̀ dẹ̀ ti rí nì kókó kété ayé òbárẹ́ ayé kété wọn kàn mí ṣọ̀ṣọ́ ayé kókó sínú ọkàn rẹ̀ lọ́hùn pé àmùgbà kan á mú ajáde lọ́kànkan wàá rè yí wàá èsì kò burú lẹ̀ wàá rè yí wàá èsì kò burú lébẹ̀ hàn dẹ̀ amú ìyàtọ̀ láàrin ọmọ Síónì àti ọmọ ayé mọ́ ṣùgbọ́n jẹ́ kí ọ̀ṣọ́ inú nì jẹ́ kí jẹ́ èyí kan jẹ́ Olúwa tútù Olúwa rẹ̀lẹ̀ Olúwa mímọ́ òun kan jẹ́ pé ìjọba ọ̀run òun ní lépa ọ̀ṣọ́ wọn tó wọ́n sì máa ń kí èèyàn kìrìsìtẹ́nì kan máa ṣèrànràn ní ọ̀ṣọ́ ọ̀dẹ̀mọ̀ wí Paul apostoli ọlé ẹ̀mí Ọlọ́run láti wíbà Timothy kínní orí kejì ká ẹsẹ̀ kẹsìn dé ẹsẹ̀ kẹwàá òjò lórúkọ mi ọmọ àbálábí tán ìjà mú ọ̀ṣọ́ wọn tó wọn sì ìjà mú ṣe ọ̀ràrà lọ́ṣọ́ ire o.